orúkọ yóò ti wá bàjẹ́ báyìí. ti bàjẹ́ o. ti bàjẹ́ torí gbogbo èèyàn ti mọ̀ ládùúgbò. gbogbo èèyàn ti mọ̀ ládùúgbò. gbogbo ìjọ ti mọ̀. ti mọ̀. ti mọ̀. irọ́ o. ọ̀nà ẹ̀kọ́ àwọn mọ̀lọ́mọ̀lọ́ sí bíà. mi ò ṣe. mi kò sí ní tó jọ. kò sí nǹkan tó jọ. ó ṣe dẹ̀ kan bí fóònù mi ṣe ríǹgì ni mo kàn lọ gbé ẹ ló ta ló ń sọ onímọ̀ èmi òun Kàbírà ni ọmọ ẹ burú sí gbé Kàbírà kí ló ṣe é bẹ́ẹ̀ mi náà bẹ̀rẹ̀ sí ní kéde níbo ló wà látijọ́ ọjọ́ yìí tí mo ti ń wẹ ọ̀dájú ọmọ nìwọ ọmọ yìí. ẹ jẹ́ kí wọ́n á kí gbogbo ẹ̀yin olùfẹ́ wa pé ẹ kú oṣù tuntun oṣù á sàn wá lágbára Elédùmarè. iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn tún ti rọ́wọ́ tó ẹnìkan tó jẹ́ wòólì eléyìí tó ní òun jẹ́ olùdásílẹ̀ ìjọ Iranse kan yẹn ní agbègbè Ifọ̀ látàrí wípé wọ́n ní ó tọ́jú ọmọ lọ́mọ sílé eléyìí tí ọmọ tí ò tí ì pé ọmọ ọdún 18 wọ́n ní ìwádìí jẹ́ kó yé wa wípé ó padà fún ọmọ náà lóyún ṣùgbọ́n tóun àti àwọn òbí ọmọ náà tó tún jọ ń wá ọmọ yẹn. àwọn àgbàpọ̀ wọn ní ẹnu ọlọ́fà àtẹ̀rí ẹni mọ́tà ti máa ń dùn ìdí rèé ni wọ́n ṣe fi fọ́nrán yìí sílẹ̀ ní kò pẹ́ kò jìnnà láti jí pé kẹ́ ẹ wò ó kẹ́ ẹ lè gbọ́ ọ̀rọ̀ náà nísàn lẹ́nu ẹ̀. Dàda Adélẹ́yẹ eléyìí tó kúra rẹ̀ ní ọmọ bíbí ìlú Ìjẹ̀bú tó fi Ifọ̀ ṣe ibùgbé tó ti ń ṣe iṣẹ́ ìránṣẹ́ mo bẹ́lẹ̀ nínú àánú ẹ̀ kó dákun dábọ̀ kó má jẹ́ kí tèmi tí àti àwọn ẹbí wa kó má jẹ́ ká kó sí páńpẹ́ àwọn tí wọ́n pera wọn ní òjíṣẹ́ Ọlọ́run eléyìí tí Ọlọ́run kò pè ẹ má ṣì mí gbọ́ o mi ò ní Ọlọ́run kò pè Adélẹ́yẹ ṣùgbọ́n bó tilẹ̀ jẹ́ wípé ìgbésẹ̀ yìí fẹ́ fojú wọn bí ẹni tó ń tí ẹran ara ti lò Ọlọ́run nínú àánú ẹ̀ kò sì ju àánú ẹ̀ wò wá. tó bá yẹ ìpàkókò rẹ tẹ́yìn darapọ̀ wá nìkan ní Ajára Malifa TV ẹ subscribe sí ìkànnì yẹn on notification button ká lè láǹfààní láti gbọ́ra wa síwájú sí i àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí. orúkọ yín. Dàda lórúkọ mi. ẹ gbóhùn sókè. Dàda lórúkọ mi. Dàda kí ni. Dàda Adélẹ́yẹ. Adélẹ́yẹ ọmọ bo ni. ọmọ Ìjẹ̀bú. ọmọ Ìjẹ̀bú níbo ní Ìjẹ̀bú. àwa Ìjẹ̀bú. ọmọ ọdún mélòó ni yín báyìí. ẹ gbóhùn sókè bá gbá etí yín o. mo wà ní 42 years báyìí. 42 years báyìí. 42 years lẹ́wà báyìí. iṣẹ́ wo lẹ ń ṣe. iṣẹ́ ìránṣẹ́ náà mo ṣe. iṣẹ́ ìránṣẹ́. níbo lẹ ti ṣe ìránṣẹ́ o. prophet. prophet kí ni. Adélẹ́yẹ. prophet Adélẹ́yẹ níbo lẹ ti ń ṣe. ní Ifọ̀. orúkọ yóò ti wá bàjẹ́ báyìí. ti bàjẹ́ o. ti bàjẹ́ torí gbogbo èèyàn ti mọ̀ ládùúgbò. gbogbo èèyàn ti mọ̀ ládùúgbò. gbogbo ìjọ ti mọ̀. ti mọ̀. ti mọ̀. irọ́ o. ọ̀nà ẹ̀kọ́ àwọn mọ̀lọ́mọ̀lọ́ sí bíà. mi ò ṣe. mi kò sí ní tó jọ. kò sí nǹkan tó jọ. ẹni tí ó jẹ́ kán sọ bẹ́ẹ̀ irọ́ ọ̀tọ̀ lẹni tó ń kó wọn tó mú. ta lẹ́wà lẹ́ni yẹn tawalẹ nìyẹn. ṣé ẹni tó ń ìyẹn náà mẹ́mbà wa ló wà. mẹ́mbà yín nìyẹn. ó mọ̀mọ́ tiẹ̀ lọ fúnra rẹ̀ ni. ọmọ yẹn ló wá pe òun pé kí wọ́n sọ fún yín pé ó wá ọ̀rẹ́ jọ ni wọ́n pé kí wọ́n wá èmi dẹ̀ wọ́n dẹ̀ ṣe sọ fún mi mo délé mo sọ fún ìyá ọmọ wọ́n dẹ̀ láwọn accept bó ṣe jẹ́ nìyẹn. ẹ wá fẹ́ mú òun lọ sí bí alẹ́ ṣe lọ kíkọ́. o náà ni mò ń sọ fún yín. ok ya mo gbọ́. kì í ṣe pé bóyá mo mú èmi kọ́ mo fẹ́ mu lọ wọ́n rán mi níṣẹ́ sáwọn òbí ẹ̀ ni mo dẹ̀ jíṣẹ́ fún wọn mo dẹ̀ jíṣẹ́ fún àwọn òbí ẹ̀. ẹ̀yin tó yẹ lẹ ṣe lọ kíkọ́ ẹ̀ láti mú lọ sí Libya kí ló ṣe wá kíkọ́ ẹ̀. torí pé ó lóyún. torí pé ó lóyún níbo lẹ kíkọ́ ẹ̀ sí. mi kò ṣe pé mo kíkọ́ ẹ̀ náà tòsí ọ̀dọ̀ mi bẹ̀yẹn náà ló wà pé kí n fi lè ráyè lọ bá àwọn òbí ẹ̀ kí n lè. Ifọ̀ lẹ ti ń ṣe prophet yín. bẹ́ẹ̀ni o. ọdún kìlẹ̀ lẹ ti ń ṣe prophet yìí. láti bí ọdún kẹsàn-án báyìí sí kẹrin. chọ́ọ̀chì kí lórúkọ chọ́ọ̀chì yín. ẹ gbóhùn sókè kí lórúkọ chọ́ọ̀chì yín. Iranse kí lórúkọ ẹ̀. ìjọ ọgbà aláyọ̀. ìjọ ọgbà aláyọ̀. ọgbà aláyọ̀. àwọn ọmọ ọjọ́ yín wo ló bàbá rẹ̀ ṣe náà mọ̀jọ́ sí ṣé wọ́n pọ̀. àwọn tó bí mélòó. wọn ò fi bẹ́ẹ̀ pọ̀ púpọ̀ náà. àwọn tó bí mélòó tẹ ní nínú jọ. wọ́n máa tó bí 20 ṣá. 20 tẹ ní nínú jọ. kí ló wá fà á tí ẹ fún ọmọ ọdún yìí ọmọ kékeré yìí lóyún. bàbá ó yà èmi náà lẹ́nu. ó yà èmi náà lẹ́nu torí bíi fámìlì ni mi àti wọn ṣe jọ jẹ́. bí fámìlì ṣe jẹ́ kí ló yà yín lẹ́nu ń bẹ̀ ẹnu yà yín lẹ́nu. àṣé ẹ mọ̀ tẹ́lẹ̀ ni ẹ mọ̀ pé ẹ ṣe irú nǹkan bẹ́ẹ̀ ni. kì í ṣe pé mi ò mọ̀. kí ló dé tẹ́ yín wá fún lóyún kí ló dé tẹ́ ń bá sùn. bàbá àfikún Ọlọ́run kó gbà mí o. àfikún Ọlọ́run kó gbà mí o. kọ́lọ́run kó gbà yín bí ti báwo. ṣèbí prophet lẹ pera yín. dáàdì sà kò sẹ́ni tí Sátánì ò lè bì ṣubú kọ́lọ́run má gbà fún mi. ààyè ò ṣèbí prophet lọ́dún kìlẹ̀ tí ń ṣe prophet yìí. dáàdì Ọlọ́run ni kó máa gbà wá. kí ló dé iṣẹ́ ẹ̀rí ìyá ẹ̀ níyàwó ni. ìyàwó mélòó ni. níyàwó tó yà ìyàwó kan náà ni. ìyàwó kan ọmọ mélòó bí. ọmọ mẹ́rin. mẹ́rin ọmọdé mélòó làwọn ọmọ yín.
ìkan wà ní 12 years. ìkan wà ní 12 years. 10 years. ìkan wà ní 5 years. kí ló dé tẹ́ ẹ nígbà tẹ́ mọ̀ pé ẹ nídìí èèyàn láti máa bá náà jẹ kí ló dé lọ fẹ́ yàwó èmi nígbà tẹ́ mọ̀ bí yàwó yín ò lè bá yín ṣe mọ́ àbí kí ló dé tẹ́lẹ̀ lọ fẹ́ yàwó mi. èmi ló máa ń bí Ọlọ́run sá pé mi bí Ọlọ́run fún ìyàwó méjì. kí ló dé wá lọ fún ọmọ ọlọ́mọ lóyún báyìí. bí ọmọ tẹ́ fún lóyún bí ọmọ yín náà ló máa jẹ́ náà. àmọ́ mi ni mo mú kiri. ẹ̀yin lẹ mú kiri. kí ló wá dé tẹ́ fi fún wọn yìí lóyún. mo mọ̀ pé kò lè jẹ́ ilé olùjà kọ̀kọ̀. ẹ má parọ́ bàbá ẹ má torí pé àṣírí lè tú ẹ̀ ní sọ pé kinní. tó fi mú ọmọ kékeré àti bá ní àgbàlagbà tí mo ti ń ṣerú ẹ̀ fún mi ní ṣòro tí bá ní àgbàlagbà tí mo ṣe. kí ló dé lè wá àgbàlagbà tó yẹ pé ọmọ kékeré lè wá fún lóyún. bàbá sà mí gùn pé Ọlọ́run kò jẹun ní àwọn méjì. èmi gùn pé Ọlọ́run pé kókó méjì. ẹ̀bẹ̀ náà pé ìyàwó méjì eléyìí wá pé méjì báyìí ibi lẹ gbé kọ́mọ ẹ̀ pamọ́ sí. ibi lẹ gbé pamọ́ sí. ẹ̀rù ló ń bà mí kí ló kọ́ báyìí láti ṣe. ẹ ní sùúrù ẹ ní ẹ̀rù ń bà yín ibi lẹ gbé pamọ́ sí. ó ṣe pé bí a mú gbé pamọ́ náà. wọ́n ní ngbà tí wọ́n wà yín náà tún bá wọn wà pẹ̀lú. Ọlọ́run ẹ mọ̀ pa jọ wo iná tí wọ́n jọ wà ní. ẹ̀tọ́ náà ni láti sọ fún mi pé àwọn ò rí lágbájá tí ẹ̀rù ń bà mí láti sọ fún wọn pé báyìí ni. ẹ̀rù ń bà yín kí lẹ̀rù ń bà yín fún. ẹ̀rù ń bà mí torí irú nǹkan tó ṣẹlẹ̀ náà ni. kí ló ṣẹlẹ̀. torí ìbá ike orúkọ mi máa ṣàánú fún mi gbogbo èṣù ní gbórí wa ṣàánú fún mi. kí lè ẹ̀kọ́ rẹ̀ kọ́ àwọn ọ̀rọ̀ kí ló tẹ́ ṣe ń ba orúkọ Ọlọ́run jẹ́ báyìí kí ló tẹ́ ṣe ń ba orúkọ lẹ́yìn tó jẹ́ ìránṣẹ́ Ọlọ́run bẹ́ẹ̀ là ń gbọ́ pé àwọn kan ìránṣẹ́ Ọlọ́run tó lọ ń gé orí tó ń ra orí tó ń ṣe gbogbo ẹ̀ kí ló tẹ́ ìránṣẹ́ Ọlọ́run ṣe wọ́n ṣe báyìí kí ṣé àpẹẹrẹ wípé Bíbélì sọ pé tí òpin ayé bá dé ohun gbogbo báyìí máa ṣẹlẹ̀ ṣé nítorí ẹ̀ náà lẹ́yìn náà ṣe ń ṣe orúkọ báyìí àbí kí ló ṣẹlẹ̀ gangan ọgbọ ẹ jẹ́ ká gbọ́. àkọ́kọ́ bẹ́ẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bó ti jẹ́ pé tí mo ṣe náà kò ṣe ohun tó dára tí kì í ṣe irú nǹkan báyẹn ni ó jẹ́ ìpín mi ṣùgbọ́n kí Ọlọ́run jọ nínú àánú ẹ̀ kó fún mi ní oore ọ̀fẹ́ kó ń ṣe intention tí mo mọ̀ láti ṣe kí Ọlọ́run má jẹ́ kí ogun kó borí wa ìrànlọ́wọ́ ni mo fẹ́ kì í ṣe ohun tó ìrànlọ́wọ́ kí lẹ fẹ́. pípọ́n akáwọn ènìyàn bójú àánú wò mí ni. irú bójú àánú wò ó nìyẹn. lọ́jọ́ pé tó yẹ pé mo ti ṣe tẹ́lẹ̀ àbí tí mò ń ṣe káàkiri tí ò ń ṣe àkọ́kọ́ tí ò ń ṣe kejì òun ló lè kàn sọ pé ìwà ìkà ni mo wù kàn jọ kàn ṣàánú fún mi ẹ mọ̀ pé ẹ̀ ń ba orúkọ Ọlọ́run jẹ́ ẹ̀ ń ba orúkọ àwọn ìránṣẹ́ Ọlọ́run tó kù jẹ́. dáàdì sá kò ń ṣe ohun tó dára láti bo orúkọ Ọlọ́run jẹ́ ènìyàn lè gbórúkọ Ọlọ́run jẹ́ ṣùgbọ́n kí Ọlọ́run kó gbà. ẹ mọ̀ pé wọ́n tẹ́ ṣe yìí ẹ mọ̀ jẹ́ kó àwọn èèyàn máa wò pé kò sí òótọ́ àwọn ìránṣẹ́ Ọlọ́run mọ́ kò sí olóòótọ́ ìránṣẹ́ Ọlọ́run mọ́ wọ́n tẹ́ ṣe nǹkan tó máa fà táwọn èèyàn ní bìlífù nínú àwọn ìránṣẹ́ Ọlọ́run gidi mọ́ nìyẹn. kì í ṣe gbogbo wa dáàdì sá kì í ṣe gbogbo wa náà ní intention wa wà ń bẹ́ẹ̀ kí Ọlọ́run má jẹ́ kó gun kó. ẹ oyin máa béèrè dé irú kan bẹ́ẹ̀ bá wà lọ sí yín lọ́kàn àti ìránṣẹ́ Ọlọ́run tí irú kan bẹ́ẹ̀ bá wá sí yín lọ́kàn ẹ ṣe máa sọ fún Ọlọ́run pé Ọlọ́run má jẹ́ kí èṣù yá mi lò ní lọ́nà báyìí. mo gbàdúrà kì í ṣe pé bí à ń torí inú nǹkan tí mo wà igan mo ṣe wà inú ẹsẹ̀ nígbà kí lorúkọ yín lẹ́ẹ̀kan sí. dàda lórúkọ mi. kí lorúkọ yín màmá. Jọkẹ́. ọmọ bo ni Jọkẹ́ kí ni. Jọkẹ́ Adékúnlé. ọmọ bo ni. ọmọ Ògùn state. níbo lógùn state. ọmọ Òwu ni mí. Òwu. bẹ́ẹ̀ ní Ifọ̀ ni mò ń gbé. kí ló ṣẹlẹ̀ sí ọmọ yín àti báwo ni ẹ ṣe jẹ́ pẹ̀lú arákùnrin yìí. alàgbàjọ mi ni. alàgbàjọ yín ni. bẹ́ẹ̀ni sà. ṣọ́ọ̀ṣì wọn lẹ̀ ń lọ. bẹ́ẹ̀ni sà. ọmọ yín náà lọ síbẹ̀. bẹ́ẹ̀ni sà. kí ló wá ṣẹlẹ̀ pẹ̀lú ọmọ yín. èmi ò tiẹ̀ nọ́tìsì mi mọ̀ pé ọ̀kan wà láàrin wọn ó kàn di on the 8 January 8 mo kàn rí i pé mo lọ sí ṣọ́ọ̀bù kí n tó dé mi ò bọ́ ọmọ yẹn nílé ó ṣẹ̀nà mo ní kó lọ pọn mi wẹ̀ fún mi wá ṣe bákan sí mi mo wá bá wí mo wá lè padà lẹ́nu pé kó má tẹ̀lé mi lọ sí ṣọ́ọ̀bù lọ́jọ́ yẹn ó dẹ̀ padà bọ̀ kí n tó délé bàtà máa délé lálẹ́ mo kàn rí i pé ó mú báàgì skul ẹ̀ ó dàwé yẹn sínú ẹ̀ lẹ̀ ó fi báàgì yẹn kó àwọn aṣọ ẹ̀ mo wá sọ bí dáadẹ pa owó ọkọ tí mo rí o ọmọ tí mo sọ pé ó ṣẹ̀ pé tí bá dé la máa bá wí mo ní ó mà ti kó ẹrù kúrò nínú ilé bá a ṣe bẹ̀rẹ̀ sí ọjọ́ nọ́mbà tí máa kọ́kọ́ pé gbàrà báyìí nọ́mbà alàgbà mi ni mo kọ́kọ́ pè pé ẹ lóò wọn dẹ fóònù yẹn ríngì títí dòru ni mo fi pè wọ́n pìkẹ́ bá tilẹ̀ dẹ́ mọ̀ wọ́n gba ilé wa wá wọ́n ní kí ló ṣẹlẹ̀ kó àwọn rí kọ̀ mi ṣùgbọ́n fóònù àwọn ò dá láti gbé mo ní kan báyìí ni mo rí bóyá kábìrà sáwá sọ́dọ̀ yín tàbí bákan pé ni mo fi ní kí ní sùúrù mo fi ń pe nọ́mbà ọ̀nà pé fóònù àwọn ò rẹ̀ pé àwọn ò lè gbé ni wọ́n wá ní àṣẹ kò sọ ní kò sí àwọn ò rí kábìrà àwọn ò rí kábìrà lọ́dọ̀ àwọn pé kò sí lọ́dọ̀ àwọn
irú ìrìn wo ló wá rìn yẹn mo ní mi ò mọ nǹkan báyìí ló ṣe ọjọ́ tó dẹ̀ ṣẹ̀ṣẹ̀ yẹn àwọn wà pẹ̀lú mi láàárọ̀ ọjọ́ yẹn kí n tó jáde àjọ wà bẹ́ẹ̀ ni tí mo fi ń bá wí tó fi ní àpé díẹ̀díẹ̀ kí má máa ṣépè fún ọmọ òun tọ́mọ bá ti ṣe kankan pé akun àwọn kún bá sọ̀rọ̀ náà kò gbọ́ràn nǹkan kan lèmi ṣàfihàn wọn ṣé nǹkan bí wọ́n wá ṣe fún yẹn ṣé wá ti tó nǹkan tó yẹ kó sáko lèmi náà bẹ́ẹ̀ rí kó dẹ̀ ṣe irú nǹkan ní ṣó ṣe kó ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn rí pé ọmọ tó ń gbọ́ ọlọ́run kankan àti gba yẹn bá ṣe bẹ̀rẹ̀ sí ní wà nìyẹn àti dààmú wọ́n á tún wá bá mi ṣọ́ọ̀bù mi ṣọ́mọ yóò pè náà ni wọ́n ní kò pé wọ́n lọ sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ ẹjọ́ ṣẹ́ bá wọn gbúrò Kàbírà wọn yẹn náà àwọn òrí kò dágbére fáwọn tó bá tún rẹ́gbọ́n ẹ̀ tí mo tó òun tẹ̀lé Yusuf wọn ṣé ó bá wa ṣé Kàbírà ò tí ì pélé á ní òun ò tí ì rí kó pè wọ́n á tún wá sọ́dọ̀ wa gba tó yá ṣáà pé àárín wọn láàrin kan ìyàwó náà tún wá bí ẹ̀ẹ̀mejì ó wá bá mi pé kí n má ronú o wípé ọ̀rọ̀ ẹ̀ máa padà já sí ayọ̀ mọ́nà pé dádì àwọn gan-an náírà ń ti àwọn láti wá sọ́dọ̀ wa gba tó yá ọkọ mi wá ní ìyá Yusuf ọ̀rọ̀ yìí. ṣé ọkọ yín náà lọ sí ṣọ́ọ̀ṣì wọn náà ni. ọkọ mi ò lọ èmi àtàwọn ọmọ mi la máa ń lọ muslim lọkọ mi ṣùgbọ́n kọjá kí n máa lọ ṣọ́ọ̀ṣì ni pé kí n tó má rí kérúbù ni mi bọ̀ ìgbà tí mo má rí muslim làwọn ọkọ mi ò nẹ́sì kò ń kírun mi ìdẹ̀kan lè jókòó mi ìmọ̀ ọ̀run kí tó pọ́ nẹ́sì tó ń kọ́ mi ní kírun màmá kírun bọ̀ kò mọ̀ ọ̀run kí kò ń kírun bá dáàdì ẹ̀ ló lẹ́sìn dáadáa kó tó kú mo fẹ́ pé mi ì lè jókòó kí má ṣe ẹ̀sìn kọ̀ọ̀kan jẹ́ kíkú padà sí ẹ̀sìn kérúbù tiwa ṣá lọ́rọ̀ kan ṣá ìyàwó wọn náà á ṣàwà àwọn náà tún wá bá mi ibi tí mo ti ń tajà pé ọ̀rọ̀ ọmọ yìí máa padà já sí ọpẹ́ ni o pé kí n má ké nítorí ẹ̀ kí n má yẹ kó mi jẹ́ máa kọ́ lójú mi sílẹ̀ o pé bí ègún ló máa tún jẹ́ fún o pé a máa gbìrì láyọ̀ àtàlàáfíà o bọ̀ bó ṣe di ọjọ́ Sunday tó lọ yìí bí ọmọ ṣáà mo wà lé ìjọ yẹn náà wọ́n wọlé má jẹ̀mbọ̀ èmi mi ò lọ sí church wọn mo ṣáà wà lé mi àti bàbá ọmọ yà jókòó sí pásẹ́jì ó ṣe dẹ̀ kan bí fóònù mi ṣe ríǹgì ni mo kàn lọ gbé ẹ ló ta ló ń sọ ó nímọ̀ èmi òun Kàbírà ni ọmọ ẹ bó sí gbé Kàbírà kí ló ṣe é bẹ́ẹ̀ mi náà ìbẹ̀rẹ̀ sí ní kéne níbo ló wà látijọ́ ọjọ́ yìí tí mo ti ń wẹ ọ̀dájú ọmọ nìwọ ọmọ yìí kí ló dé kí ni mo ṣe fún ẹ ó dẹ̀ sakóhùn lé o tí ẹ lè pè mí mọ nọ́mbà dáadé ó ní kí má bínú mọ́ mi òun gan ti mí sí mi iye òun ṣe sọ ni bọ̀ kí má jẹ́ kí dọ́là mọ̀ o ẹni tó ń jẹ́ bẹ́ẹ̀ ni kí má yẹ kí dọ́là mọ̀ pé òun pè mí o ṣùgbọ́n nọ́mbà yìí kí má pè òun sórí nọ́mbà òun yá fóònù ìfi. bó ṣe pè mí bẹ́ẹ̀ mi àtàntí mi ṣe lọ síbẹ̀ nìyẹn bàtà dẹ̀dẹ̀ kájọ ọ̀la yẹn àwa pè pé àti débẹ̀ ló ṣe yọ sí wa ni àwa padà rí ní ṣọ́ọ̀ṣì bíi tí wọ́n gbé lọ. ṣọ́ọ̀ṣì bọ́ná gbé lọ. ṣọ́ọ̀ṣì yẹn wà ní kájọ ọ̀la. ṣé ṣọ́ọ̀ṣì tí wọ́n kọ́ náà gbé lọ ni. ṣọ́ọ̀ṣì tí wọ́n kọ́. ok kí ló ń kọ́ ṣe bẹ́ẹ̀. wọ́n sọ fún alàgbà tó wà bẹ́ẹ̀ yìí pé ọmọ ìjọ àwọn ẹni ṣùgbọ́n ó ní ìpèlè pé olùgbèlè yẹn wá yọ pé kó má ṣe ìgbèlè yẹn ní ṣọ́ọ̀ṣì àwọn ṣe mú wá sí ṣọ́ọ̀ṣì bẹ̀. bí ọjọ́ mélòó lẹ fi ń wá. láti January 8 ló ti kú òní. January 8 ìgbàlẹ̀ ṣe wá rí báyìí. a ṣe rí ní Sunday tó lọ yìí. Sunday tó lọ yìí lẹ́sẹ̀ rí. Monday gangan la lọ. ṣé ẹ ti lọ rìpọ́tù station ńgbà tí ẹ ń wá. àti lọ rìpọ́tù. kí ló tẹ̀lé rìpọ́tù station. ìdí tàbí lọ láti January 8. ìdí tàbí lọ rìpọ́tù ni pé ìgbà táwọn òbí dáadẹ sẹ pé káwọn lọ rìpọ́tù pé náà fẹ́ gbé pásítọ̀ ìmọ̀nà ìgbà tí tábà padà lọ rí tóun ṣe pé òun ni ó gbé ọmọ iṣẹ́ mọ́ pa máa padà jẹ̀bi. òun lòun fún àbí ṣé ọmọ yín ló wá sọ pé pásítọ̀ ló fún òun lóyún. bẹ́ẹ̀ ni bàtà débẹ̀ báwo ló ṣe débi onídọ́là ló wá tọ́jú òun síbi báyìí ta ló lu ohun ẹ̀ onídọ́là ló fún òun lóyún kí ló wá dé tó pè wá látijọ́ tó ti wá tọ́jú ẹ síbi ó ní tó bá ti débẹ̀ wọ́n máa ní tóun bá pe mọ́mì tàbí dádì òun fẹ́ bá ràn sí òun jẹ́ ni onígbà tó wá díjọ́ Sunday yọ wọlé má jẹ́ ń bọ̀ pásítọ̀ tó wá níbi tó lọ gbé sí yẹn wá dáhùn pé ó mọ̀ pé ẹni tó mú ẹ sí ìbàyẹn ní sàwọn náà wọ́n pè pé ọmọ tó inú fẹ́ wá ṣègbélé báyìí kí ló tó mọ̀ ọmọ ìsọdọ̀ kó lọ ṣègbélé tó wà tó kù lọ́dọ̀ ẹ̀ ọ̀nà sọ pé kò nídìí wípé wọ́n á fẹ́ mú un lọ ṣiṣẹ́ mì kan pásítọ̀ yẹn wá ń ṣẹ́jú sọ pé kóun máa lọ sọ pé ó fẹ́ ra àwọn òbí ẹ̀ onílẹ̀tọ̀ wá wọlé má jẹ̀mú yẹn jọ Sunday ni pásítọ̀ yẹn wá fóun ní fóònù kó yá pé àwọn òbí ẹ̀ báyìí kí wọ́n lè lọ bí tó wà ló fi wá pè wá láfi lọ mú lọ́jọ́ Monday yìí Monday bàtà lọ mú táwa lọ report to station pé báyìí wọ́n fi ní kọ́ lọ gbé ok ẹ ṣé kí lórúkọ yín lẹ́ẹ̀kan sí. ọkẹ́ Adékúnlé. kí lórúkọ ẹ. Adékúnlé Kàbírà ọmọdún mélòó ni ẹ. ẹ. ó yẹ fẹ́ pé 18 years school ló wà. ẹ. òkè pàtà. ok kí ló ṣẹlẹ̀ sí ẹ kí ló ṣe báwo ni pásítọ̀ ṣe lájọṣepọ̀ pẹ̀lú ẹ kí ló ṣẹlẹ̀. báwo ni pásítọ̀ ṣe pè ẹ́ láti máa bẹ́ẹ̀ sùn tí wọ́n náà dẹ́ gbà fún wọn.
àwọn orí ajé kan lára mi tó sì wà lọ́wọ́ wọ́n ní pé kí ni. ó lọ pé kò sí ìyẹn níbẹ̀ wọ́n lọ pé àgbàdo sáìgbà mi ìwé lóye ló dá tó ìmọ̀ àti òtijọ́ wà á tún ti pẹ́ bá tó wá yá tó wá wá rí pé mo lóyún tí dáàbò máa ń sọ létí wọn pé ọmọ yìí máa ń bì ọwá ní pé bí ó ti ní ọwá mú mi sá lọ sí ṣe ní kí n jẹ́ tí mo ṣe mí ìlú ọwá mú mi lọ sí ṣe. tó ṣe kí ni. ìjọ tí ọwá rí pé mo jẹ́ mo ṣe mí ìlú ọwá ìlú ìjọ rẹ̀ ọwá mú mi lọ sí ṣe igi. báwo kí ló dé tí wọ́n ṣe kó àwọn ẹrù ẹ̀ kúrò nílé tó kó àwọn aṣọ ẹ̀ sínú báàgì tó fi sá kúrò nílé. àwọn náà ní pé kí n kó owó kan mo ṣètò kí náà kí àwọn mímu ní ibi tí àwọn wà kí má bàa ba iṣẹ́ ìránṣẹ́ àwọn jẹ́. pásítọ̀ ló sọ bẹ́ẹ̀ fún ẹ. bẹ́ẹ̀ni ibo ni wọ́n á mú ẹ lọ. wọ́n mú mi lọ sí ṣe igi. Sẹ́ríkí. ní ọ̀rọ̀ ní glo. níbo nìyẹn. ní ọ̀rọ̀ ní glo ní kájọlà. ọ̀nà ní glo ní kájọlà. ní Ifọ̀ náà àbí. Ifọ̀ níbẹ̀ wà. kí náà sọ pé kó lọ ṣe mẹ́. ó ní kí wọ́n wá lọ dúró síbẹ̀ lọ sọ pé. láti gbà wo. láti January 8. ó ti wà ń bẹ̀. ó dẹ̀ pé àwọn mọ́mí ò pé àwọn anybody kí ló tán ní tó ṣe pé àwọn dádì àti mọ́mí ẹ̀. wọ́n ní pé kó má pè wọ́n. ìgbà wo ló ṣe wá pé mọ́mí ẹ̀ àti dádì ẹ̀ ìgbà wo ló ṣe pè wọ́n ta ló ní kó pè wọ́n. ta ló ní kó pè wọ́n. ta ló dádì wo. ok ṣọ́ọ̀ṣì tó ń mú ẹ lọ lọ́ ti pè lọ́ ti fún ọ ní fòkòrò pè wọ́n àbí. ok kí lórúkọ ẹlẹ́kan sí. Adékúnlé Kàbírà má bójú ẹ̀yìn.